أدام الله حياته bàbá wa khalifatul adabiyyin حفظه الله ورعاه fadilatu Sheikh Muhammadul Mustafa Muhammad Kamaluddin Habibullahi Musa al-Adabi. أدام الله حياته. bàbá wa níjókòó pẹ̀lú wa nírọ̀lẹ́ yìí bá ti wú yẹn káwé lẹ́ẹ̀kan náà pé adamallahu hayatahu. Adamallahu hayatahu. mo fẹ́ jíṣẹ́ bàbá wa Alhaji àgbà lórí àlékún oore tí Ọlọ́run tún ṣe fún gbogbo tí ń jẹ́ àdàbíyà àti ansarul Islam lónìí. kí n tó lọ síbẹ̀ bàbá yọ̀ǹda fún mi pé kí n kí bàbá wa the first makama of Ìlọrin Sheikh. ẹ̀dàpẹ̀já wílẹ̀ kan sí Sheikh. wílẹ̀ kan sí Sheikh. Wallahu ya'simuka minan nasi. La takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Àmín. bọ́lọ̀ tí máa ṣe náà nù gbogbo tí ó bá kárí lé èyàn máa mọ iye ẹni. gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ wí lẹ́yìn ìgbà tí mo dákọ̀ bàbá Makama yìí ibi tó ti lọ náà nì. mo rò pàwọn yóò pé Allahu Akbar. Allahu Akbar. bàbá Makama bàbá Alhaji àgbà kí yín púpọ̀. bàbá wa Khalifa Fàgbà wọ́n wà láàrin wa níbi Hafizahullah wa ra'ah. àwọn náà ni à ń celebrate lónìí. Àmín. 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 bàbá Makama ń ṣàdúà àmín. 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 Adamallahu hayatahu wa dawlatahu. Àmín. Àmín. bàbá wa Fàgbà ni wọ́n jókòó ti bàbá Makama. bàbá wa the first national president vice national president of ANSARU Islam. bàbá wa Ìlólókè wọ́n wá pẹ̀lú bàbá wa Alhaji àgbà. Amallahu hayatahu. ìjókòó rọ̀lẹ́ yìí yàtọ̀ púpọ̀. gbogbo ohun tó jọ yàtọ̀ á padà máa gbọ́ lẹ́nu bàbá wa the national mission of ANSARU Islam. Amallahu hayatahu. bàbá wa the national missioner of ANSARU Islam. Global. Hafizahullah wa ra'ah. ń gbọ́ kìíní kan lẹ́yìn ẹ̀ ní global. Global. Allahu Akbar. gbogbo ohun tó fà á tí ìjókòó yìí fi yàtọ̀ nírọ̀lẹ́ yìí wọ́n bọ̀ wá ṣàlàyé ẹ̀. alápàtà ni wọ́n tí wọ́n mọ̀ ọ̀rọ̀ yanjú púpọ̀. ìdúró mi níbí láti jíṣẹ́ bàbá wa Alhaji àgbà lékún oore tọ́lọ́run ṣe fún wa. bàbá ní kí n kí pòfẹ́sọ̀ wa pòfẹ́sọ̀ Ológele Hafizahullah wa ra'ah. Indarabi bàbá wa Sayuti Indarabi. Amallahu hayatahu. ọ̀kan nínú ìyàwó bàbá wa Fàgbà tí a gbọ́ pé wọ́n ń pè ní Ìnákó ilé táwọn ti wá ni wọ́n ti bí ìyá náà. Allahu Akbar. Allahu Akbar. ilé tí wọ́n ti wá òun ni àwọn ti jáde. ìyá tí wọ́n ní tí ń dín ẹran lọ́wọ́ níjọ́ tí bàbá wa Alhaji àgbà ń sunkún pé gbogbo ń tẹ́ kọ́wọ́ yé mi. ìyá òun lọ́wọ́ lọ sọ fún wa bàbá wa Alhaji àgbà pé mo rí Muhammad ń sunkún lábẹ́ igi ń sunkún lábẹ́ igi. Ọlọ́run ọmọ ọjọ́ yìí ń wá. Àmín. ìyá òun ní wá ń dín ẹran lọ́wọ́. bàbá ní àfáwà pè ń pé Muhammad kí ní ṣe é tó ń sunkún kí ní ṣe é tó ń sunkún. àwọn wá sọ fún àfáà gbà pé gbogbo kéwú tẹ́ ń kọ́ wa yóò yé wa. wọ́n ní bí bàbá wa àfáà gbà bá bẹ̀rẹ̀ sí ní kọ́ yẹn kéwú látàárọ̀ tó bá dìrọ̀lẹ́ tó bá tu tó bá yẹ tó bá ha kẹlẹ̀bẹ̀ jẹ ní ọmọ tu jáde. Allahu Akbar. àwọn gbogbo tẹ́ ń kọ́ wa yóò yé mi. ibi ẹran tí yàwọn wá ń dín lọ́wọ́ ni bàbá Fàgbà ti wá mú ẹran kan wọ́n á ti bọ̀ bàbá lẹ́nu wọ́n á ní láyá tilẹ̀ ilmu illa binali tó fi kúrò láyé kò ní sọ tuntun náà nìmọ̀ tó mọ̀ rí. Allahu Akbar. ibẹ̀ làwọn ti jáde. Akbar. Ọlọ́run tún mọ́jọ́ ọ̀rọ̀ mi wá. Insha Allah. bàbá wa Sheikh Indarabi wọn á kí n púpọ̀
bàbá wa Professor Isa Labi Allahu Akbar gbogbo àwọn ìyá wa ní Ansarul Islam ní wọ́n wọlé bọ̀ yìí láti Èkó bí wọ́n ti dúó náà ní láyé bàbá wa Lájí Àgbà bàbá wa Àjírí Bàmbà bàbá wa Fadilatu Sheikh Sọ́lẹ̀ Oyèkàn àni wọ́n síwájú wọn bọ̀ wá kí bàbá wa Lájí Àgbà yìí Allahu Akbar alhamdulillah Allahu Akbar kabir Ọlọ́run ṣe alhamdulillah ẹ dákun ẹ pé alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin a mọ̀ wá bẹ̀rẹ̀ wa pé ṣé bàbá wa Lájí Àgbà ń bẹ ń jòkó ni akíkàtà bàbá ń bẹ ń jòkó Ọlọ́run ní kẹ́yìn ó tó dá jojú lọ Ọlọ́run a dúpẹ́ fún ẹ o alhamdulillah àwọn àyà wa ní Ansaru Islam lẹ́kọ̀ọ́ ni wọ́n dé yìí bí wọ́n ti tẹ̀lé bàbá kí lójú ayé bàbá náà ní bàbá tún lọ wọn ọ̀yẹ̀ wọn gbò gbogbo tí ń jó orí ayé àtàlẹ̀kì àmà kò ní kú nú ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀kan yìí àmín gbogbo ìkẹ́ Ọlọ́run yìí Ọlọ́run ṣe ọlọ́mọ dùnú jálẹ̀ àmín yóò ṣe wọ́n lọ́mọ tí gbẹ̀yìn tẹ́yìn ṣe àmín ẹ dákun nǹkan tí wọ́n ní kí n ṣe ní ìdúró mi lẹ́yìn ìgbà tí mo ti kí bàbá Professor Alabi akíyín púpọ̀ mo kí my Lord Honorable Justice Abdurrahim Ahmad Sai afisa Allah wa ra'a adúpẹ́ ibi gbogbo wa ti dìde náà ni alhamdulillah èyí tí wọ́n ní kí n ṣe ní ìdúró mi òun ni Ardul Kitab tí a ń pè ní review Ardul Kitab tá ń pè ní review ìyẹn ni pé gbogbo wàhálà tá a fà wá Fadilatu Sheikh Abdullahi Jibril Al-Fulani Al-Adabi Lisanu Shaykh adamallahu hayatahu gbogbo àìsùn tí wọ́n ṣe wọ́n ní kí n gbé jáde láàrin ìṣẹ́jú márùn-ún kò ní jù bẹ́ẹ̀ lọ insha Allah ìdúró ní níbí nírọ̀lẹ́ yìí òun náà ni láti ṣe Ardul Kitab tíra tá a fà wá ṣe àfáwà Abdullahi Jibril wọ́n ń pè ní Mughnil Adibi an shakhsiyyati Fadilati Sheikh Muhammad al-Jami' al-Labib Allahu Akbar afisa Allah wa ra'a Mughnil Adib an shakhsiyyati Fadilati Sheikh Muhammad al-Jami' al-Labib rahimahullah ó kọ tíra tá a fà wá ṣe nu èyí tó ṣe pé gbogbo ohun tí èèyàn bá fẹ́ kọ nípa àfáwà àgbà Sheikh Tajul-Adab kọ́ wà lọ́bẹ̀ ó tó àfáwà tó ṣe tíra náà bàbá wa àfáwà Sheikh al-Imam al-Khalifa wọ́n ní bàbá pọ̀jù báyìí lọ ibi national missioner pé àfáwà Abdullahi tó di Khalifa Fadilatu Sheikh al-Imam al-Khalifa Abdullahi Jibril Sulaiman Al-Fulani Al-Adabi Lisanu Shaykh adamallahu hayatahu àwọn ni wọ́n ṣe tírà náà tí wọ́n tún já lékún nínú Ansarul Islam àti ládàbíyà alhamdulillah bàbá wo àwọn ewé tírà náà láti bẹ̀rẹ̀ a rí fọ́tò àfáàwà Sheikh Tajul-Adab rahimahullah a rí fọ́tò wọn níbẹ̀ bàbá tó ṣí tírà tá ń wí yìí péjì ẹlẹ́ẹ̀kejì ojú ewé tó tẹ̀lé a rí fọ́tò àfáàwà àfáàgbà tí wọ́n jòkó láàrin ọmọ ìyá wọn ọmọ ìyá bàbá wa Sheikh Tajul-Adab tó ṣe pé bàbá kan náà àti ìyá kan náà lọ́jọ́ bí bàbá wa tàwí ìpọ̀lú àfáàgbà papọ̀ à ń pè wọ́n ní Fadilatu Sheikh Saleh Àyìnlá fọ́tò wọn bẹ́ẹ̀bẹ̀ tí wọ́n jòkó pẹ̀lú bàbá wa Sheikh Tajul-Adab akbar àwọn dúró àfá Sheikh Tajul-Adab jòkó bákan náà níbi ojú awé kejì yìí a tún rí fọ́tò bàbá wa Fadilatu Sheikh bàbá wa Zakariya Bakini tá ń pè wọ́n ní Tajul Mu'minin táwọn náà ń jẹ́ ọmọ aké fún bàbá wa Sheikh Tajul-Adab akbar àwọ̀ rẹ̀ nìkan tó kéré sí wọn báyìí òun ló kéré jù bí fọ́tò òun Allahu Akbar òun ló kéré jù ẹni táwọn yìí ló kéré jù níbi fọ́tò náà ní gíga òun ló kéré jù lọ́jọ́ orí òun ló kéré jù
àsóhun náà ni ó padà wá ṣẹ́kù tí ó gbókọ gbogbo àwọn tá a wí jáde. Allahu akbar. ẹni náà ni bàbá wa Alhaji àgbà rahimahullahu rahmatan wasi'a. Sheikh Muhammad Kamaluddin Habibullahi Musa al-Adabi rahimahullahu rahmatan níbi ojú wasi'a. ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí fọ́tò náà ń bẹ. níbi ojú ewé ẹlẹ́ẹ̀kẹta níbi tírà yìí ẹ̀rí fọ́tò bàbá wa Alhaji àgbà nìkan bẹ. bàbá wa Fadilatu Sheikh Muhammad Kamaluddin Habibullahi Musa al-Adabi al-mufti al-awwal li madinati Ilorin wa ma jawaraha aw wa dawa'iha. rahimahullah. níbi ojú ewé ẹlẹ́ẹ̀kẹrin a rí fọ́tò bàbá wa Musa tá a máa gbúrò wọn. bàbá wa Musa tí wọ́n ń jẹ́ second born ẹlẹ́ẹ̀kejì tí bàbá wa Sheikh Tajul-Adab bí. bàbá wa Musa léyìí tó ṣe pé bàbá ní kákó síbi karama tó jáde lọ́dọ̀ tí wọn náà òun láfi gbogbo àsìkò yìí sọ torí àwa gbọ́ bẹ́ẹ̀ kọ́dà gbọ́ lọ́dọ̀ ìyá wa àgbà ìyá tuntun ipe bàbá wa Sheikh Musa tí ń jọmọ Sheikh Tajul-Adab Allahu Akbar ẹjọ́ jẹ́ ọ̀rọ̀jọ́ mi torí àsìkò. ojú ewé ẹlẹ́ẹ̀karùn-ún a tún rí fọ́tò bàbá wa tàwí bàbá wa Musa Sheikh Musa tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì fún bàbá wa Sheikh Tajul-Adab àti bàbá wa Sheikh Salahuddin bàbá wa Al-Kalina bàbá a rí fọ́tò wọn bẹ̀. níbi ojú ewé ẹlẹ́ẹ̀kẹfà níbi ìwé náà a rí bàbá wa Sheikh Ali ọba bónú Sheikh Àyìnlá táwọn ń jẹ́ ọmọ fún bàbá wa Sheikh Àyìnlá tàwí tí bàbá wa Sheikh Àyìnlá pẹ̀lú bàbá wa Sheikh Tajul-Adab tí wọ́n jẹ́ bàbá kan náà ìyá kan náà. bàbá wa the national president of Ansarul Islam bàbá wa Chief Suleiman Afọlábí Allahu Akbar wọ́n ní kí ẹ máa wólẹ̀. wọ́n wá pẹ̀lú bàbá wa president àwọn tó tẹ̀lé wọn òun náà ni bàbá wa the second vice president of Ansarul Islam bàbá wa Lẹ́bẹ̀lẹ́wé wọ́n ní kí ẹ máa bọ̀ wá wọ́n ní kí ẹ máa wólẹ̀. bàbá wa Sharafuddin Alabelewe, the second vice national president of Ansarul Islam. Ahlan wa sahlan wa marhaban bikum. Alhaji wa Tayoke yìí àwọn náà wà pẹ̀lú wọn. Chairman Lagos Zone wọ́n wà pẹ̀lú wọn. Bàbá wa the right hand of our president. Alhaji wa Abdul Rauf Amawo. Bẹ́ẹ̀ ni àwọn náà wà pẹ̀lú bàbá wa national àwọn ni second assistant general secretary. Allahu akbar. àwọn ni àwọn rò pa àwọn ni PA bàbá wa president àmọ́ bàbá wa national missioner ní kìí sàwọn ìrọ̀lẹ́ yìí ni wọ́n yanjú ẹ̀. Allahu akbar. Bàbá wa the national president of Ansarul Islam wọ́n ti ń jòkó báyìí. You are highly welcome, sir. èyí tẹ́ bá wa lẹ́nu náà ni pé à ń ṣe review ìwé tírà tí a fà wá Abdullahi Jibril tí wọ́n ṣe ojú ewé ẹlẹ́ẹ̀keje nínú tírà tá wí a rí fọ́tò bàbá wa Khalifa Tanambe ọlọ́mọṣà bá wa kẹ́wọn bàbá wa Fadilatu Sheikh Abdul Qadir Muhammad Kamaluddin Habibullahi Musa al-Adabi rahimahullah Khalifatul Adabiyyin Ar-Rahil Al-Asbaq ọlọ́mọṣà bá wa kẹ́wọn àmín rahimahullahu rahmatan wasi'a àmín. ojú ewé ẹlẹ́ẹ̀kẹjọ níbi tírà náà a rí fọ́tò bàbá wa Abdullahi Abdulhamid buna Abdul Qadir al-Imam al-Malawi li imarati Ilorin bàbá wa imamu Malé tí wọ́n wà níbẹ̀ nísìn táwọn náà ẹjọ́ kan nínú ẹ̀jẹ̀ afágbà Sheikh Tajul-Adab ọlọ́mọsá járí wọn pẹ́ ọṣàlùkọ́ àlàáfíà ara fún wọn
ojú ewé ẹlẹ́ẹ̀kẹsàn-án a rí fọ́tò ẹ̀jẹ̀ àfáàgbà tó ṣẹ́kù ìyá wa alhaja sharifa bintu sheikh abdulrahim bàbá tó bí ìyá wa yìí òun jẹ́ ọmọ fún àkọ́bí àfáàgbà táǹpé wọn ní sheikh sofiyullah ọmọ sheikh Tajul-Adabi òun ló bí bàbá wa sheikh abdulrahim bàbá wa sheikh abdulrahim ló wá bí ìyá wa alhaja sharifa tí wọ́n ṣẹ́kù láyé nìsí ọlọ́mọ́sá jẹ́ wọn máa bẹ dáadáa àmín níparí ẹ dákun ọ̀rọ̀ pọ̀ nínú àwọn tí bàbá wa àfáà wa tí wọ́n kọ tírà náà fọ́tò wọn náà wà nínú tírà tí a ń pè ní Mugnil Adib tí wọ́n sọ nípa bàbá wa Sheikh Tajul-Adabi ẹ dákun tírà yìí àfáà wa dedicate ẹ̀ fún àwọn tó pọ̀ tí wọ́n fi wá lùbáríkà wọn nínú àwọn tí wọ́n dedicate tírà yìí fún ni bàbá wa Alhaji àgbà Fadilatu Sheikh al-Allama الدكتور محمد كمال الدين حبيب الله موسى الأدبي المفتي العام أو المفتي العام الأول لإمارة لوري ومؤسس مدرسة الزمرة الأدبية الكمالية زمرة الأدبية وجماعة أنصار الإسلام ومالي إلور الدين الأزهري أجدي بقبنتي أتو بابا وشلنيه bàbá wa Abdullahi Jibril wọ́n láwọn fi tírà yìí àwọn dedicate fún bàbá wa Fadilatu Sheikh al-Allama Adam Abdullahi al-Ilori muassis markaz at-talim al-arabi al-islami Agege rahimahullah wọ́n láwọn yọ̀ǹda ládá tí ń bẹ níbi tírà yìí fáfá wa Fadilatu Sheikh al-Allama Yusuf bọ́nà Abi Bakr al-Arbaji al-Abuhaji bàbá wa lágbàjì wọ́n láwọn yọ̀ǹda ládá náà fún wọn wọ́n sọ bẹ́ẹ̀ pé bákan náà bàbá wa Fadilatu Sheikh al-Allama Abubakar Siddiq múnú Salahuddin agbárí gidoma bàbá alágbárí gidoma wọ́n láwọn yọ̀ǹdẹ̀ bákan náà wọ́n láwọn dedicate tírà yìí fún bàbá wa Ra'isul Muallimin bàbá wa Lumata bákan náà ni bàbá wa Khidir Salahuddin akókagi bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́nkọmọ́sà bàbá wa kẹwọn àmín ẹ dákun níparí tó bá ṣe pé báyìí lórí tó sì dá bẹ́ẹ̀ pé kíyàn ká máa kọ tírà gbogbo tí mùsùlùmí bá ń ṣe láyé ó yẹ ká rẹ̀ jẹ́ mi sọ fún nínú alukùránì àbínú àsọ́lẹ̀ ànábì Muhammad Allahu alayhi wa sallam àfáwà kọ tírà yìí láti pàtán bàbá wa fàgbà torí àwa tá a bá kò láyé tán àwọn tí ń bọ̀ lẹ́yìn wa kán lè rí nǹkan kà tó bá wá rí bẹ́ẹ̀ wa kullan naqussu alayka min anba'ir rusuli ma nuthabbitu bihi fu'adak وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين انتي àfáà wa ṣe wọ́n rí ẹ̀rí jẹ́ mi sọ nínú Al-Qur'ani nígbà tí Ọlọ́hun sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ànábì kan ti síwájú rí ànábì tó bá wọn láyé a wá sọ̀rọ̀ wọn fún ọ kọkàn rí ó lè fi balẹ̀ kó sì lè mọṣẹ́ táwọn náà wá ṣe láyé Ọlọ́hun wá pàtàkì gbogbo àwọn ànábì tó ti lọ tá ànábì wọ̀ bá Ọlọ́run pàtẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àjẹ́sí pé bí àfáwà Abdullahi Jibril tí wọ́n bá pàtàn àfáàgbà fún wa nínú tírà tí wọ́n ṣe yìí wọ́n fi kọ́ṣe ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run sọ kalẹ̀ ní Al-Qur'ani fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi kọ́ṣe àsọ́lẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam qayyidu al-ilma bil-kitabi gbogbo tẹ́ bá máa sọ nímà ẹ máa kọ́lẹ̀ torí pé kullu ma kutiba qarra wa kullu ma hufiza farra gbogbo tá bá kọ́lẹ̀ a máa bá ní gbogbo tá bá lọ wò gbogbo tá bá há sórí yọ padà lọ́njọ́ kan bí ó bá lọ iná há sórí yọ padà kó láyé ńjọ́ kan níparí gbogbo ọ̀tọ̀ bá kọ nǹkan máa kọ́ tó padà tí wọ́n fi hàn jálè kíyámà tí nìrò ní bàjẹ́ torí pé wa ma min katibin illa sayubila wa yabqa dahara ma katabati yadahu aw wa yubqi daharu ma katabati yadahu gbogbo ẹni tí ń kọ ọ̀kọ́ padà kó láyé àmọ́ tó bá kọ́ lè ní kó láyé wala taktubika fika ghayra shay'in yasurruka fil qiyamati an tarahu gbogbo tẹ́ni kọ̀ọ̀kan wọ́n bá kọ ẹ̀dàkùn ẹjá kan tó ṣe pé tán bá fi hàn wájú àlìkìyàmà pé ìwọ ló kọ eléyìí fójú ọmọ ti wá pé èmi kọ́
torí náà àtàwọn àtẹ̀yìn Ọlọ́run ọjà aṣoríire. آمين. subhana rabbika رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. à ń kí bàbá wa al-Imam al-Malawi. حفظه الله ورعاه. àwọn náà la sọ̀rọ̀ wọn tán nísìn. bàbá wa al-Imam al-Malawi li madinati Ilorin wa dawa'iha. bàbá wa ìmáàmù àgbà ní Malé. حفظه الله ورعاه. saddadallahu khutakum. آمين. وكتب الله أجركم. آمين. وأعز الله مقامكم. آمين. الله أكبر. bàbá wa àgbà ní Malé wọ́n súnmọ́ láti kí bàbá wa Alhaji àgbà Khalifatul Adabiyyin yusafihu ma'a al-Imam al-Malawi li madinati Ilorin wa dawa'iha. نقول لحضراتكم أهلا وسهلا ومرحبا بكم إلى هذا المهرجان الكريم وإلى بيتكم الثاني. bàbá ìmáàmù àgbà ní Malé àwọn ni wọ́n wọlé sáàni wa tí bàbá wa Khalifatul Adabiyyin tí wọ́n kí wọn pé ká máa wọlẹ̀ ká máa rọra. ẹ̀jẹ̀ àfáàgbà Sheikh Tajul-Adab kan tún dé sáàni wa. alhamdulillah. àlùbáríkà gbogbo ayé ó tún dé sáàni wa nírọ̀lẹ́ yìí. Ọlọ́run a dúpẹ́ fún ẹ o. alhamdulillah. ahlan wa sahlan wa marhaban bikum. akí bàbá wa ìmáàmù àgbà ní Malé. Hafizahullahu wa ra'ah. ká máa rọra sí ilé wọn kejì ní ọ̀dọ̀ bàbá wa Alhaji àgbà. antum fi rawdatin min riyadil janna. ahlan wa sahlan wa marhaban bikum ila hadhihi al-buq'ati al-mubarakah at-tayyibah al-maymunah. al-Imam al-Malawi yusafihu the first makama of Ilorin. ahlan wa sahlan wa marhaban bikum. Sheikh. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. To alhamdulillahi rabbil alamin. Yan uwanmu daga arewa taron da muke nan shine babban taro na jama'a Ansarul Islam a 51 kuma yau wani ya rubuta littafi kan sunan Sheikh Tajul-Adab. Abinda kani na yi yanzu nan da ya fada da Yorubanci shine sharhin littafin din da aka rubuta. Ya gaya mana duk abin da yake littafin. Ya karanta ya dangi sharhin din abin da yake cikin littafin din nan ne kuma yanzu za mu ci gaba zuwa ga abin da ya rage. Alágbàjá ní Allahu Akbar. Allahu Akbar. Nínú títóbi tọ́lọ̀ ń fi hàn nínú títóbi. Alhamdulillah. Gbogbo iye títóbi tó ti wọ àyè yìí láyé kò sẹ́ni tó lè kà á. Allah àpọ̀lọ́hun nìkan. Ààyè yìí lẹ́yìn Mẹ́kà lẹ́yìn Mẹ́dínà haram méjèèjì àti Al-Aqsa ọbẹ̀ sáyè tó tún dàbẹ̀ mọ́ láyé o. Allah. Oríire tẹ́nì kọ̀ọ̀kan ṣe láyé ọlọ́mọdé olórí ibú. Àmín. Bàbá wa Grand Kadi ẹkùṣẹ́ o ọlọ́mọsàsán ilẹ̀ sọ olóògbé. Àmín. Bàbá wa Alhaji àgbà ní ká kí gbogbo ẹ̀yin ńláńlá wo tẹ́ ń bẹ níjòkó tẹ́ dé. Bàbá wa àgbà ní Malé. Hafizakumullahu wa ra'ah. Ọlọ́mọsà bùkà láfíà yín. Sheikh. Ọlọ́mọbà yín ló jẹ́. Àmín. Bàbá Alhaji àgbà náà wọ́n tún ní a máa kí yín. Wọ́n lè ṣe. Bàbá nu àwọn ni wọ́n ní bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe. Ẹ dákun gbogbo àwa tá àgbà Hausa inú tiwa gẹ́gùn bá ń ṣe ń gbọ́ tí ń dùn. Ó wá sí Ara dídí. ètò ní. Ètò ní. Ọlọ́mọsà sàlékún dáadáa. Àmín. Oríire tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe láàyè yìí ọlọ́mọdé ó dorí ibú mọ́. Àmín. Ó kàdúrà kan tí ń fi kún wọn bára mi rẹ̀ ṣe kò bẹ́ dáa púpọ̀. Oríire náà ṣe ni táwọn ọmọ ó jogun lára wa. Àmín. À ń lọ́dọ̀ bàbá wa àgbà yára pẹ̀lú àṣẹ bàbá wa Alhaji àgbà. Global mission nanu. Bàbá wa global. Bàbá Fakharul Adabiyya. Bẹ́ẹ̀ ni. Wọ́n wọlé ń talákọ̀wé lónìí. Bẹ́ẹ̀ ni bàbá wa nímọ̀wé. Àti ńnàwó àti àńnàwó bákan náà ni. Bákan náà ni. Aṣọ kan náà wọ́n jọ wọ̀. Àlùbáríkà náà ni kọ́lọ́ mọ́jọ bàjẹ́. Allah bàbá wa Fakharul Bàbá wa Adabiyya. Jíìrí bá ń ba bàbá Jíìrí. Bàbá wa nu. Àwọn ti wọlé. Wọ́n jòkó síbi tátẹ́gbẹ́ àlùbáríkà náà ti máa fẹ́ sí wọn. Ọlọ́ndàkùn mọ́jọ bàjẹ́. Bàbá wa àfà wa àgbà yára. Ọ̀dọ̀ wọn là ń lọ. Ìṣẹ́ méjì wọ́n ṣe pọ̀ lẹ́ẹ̀kan náà.
náà tí kò jà ń jòkó lẹ̀ wá bàbá kálù àdàbíyà bàbá wa nímọ̀wé. nínú àwọn chief launcher wa níjòkó. bẹ́ẹ̀ni. àwọn náà ni wọ́n ṣe ti alkamaliyat tó lálùbáríkà káàkiri ayé. bẹ́ẹ̀ni ó sì làmìlaka. ẹni tí ó bá ti ní tírà òun. bàbá ń jọmọ kéwì bí ọba ti rí òkè zolamta nafsa. àwọn àká ikùn bẹ́ẹ̀ tó jòkó tí ò síbi tó ti lè rí tírà òun. ẹ dákun bàbá wa nímọ̀wé. bàbá wa àgbà fákàrùlẹ àdàbíyà. bàbá wa nímọ̀wé. ni wọ́n ti ṣe nígbà alkamaliyat náà nù. wọ́n tún ṣe bẹ́ẹ̀ lónìí náà. wọ́n ti ṣe bẹ́ẹ̀. àkọ́kọ́ àwọn ṣe jù bẹ́ẹ̀ lọ tó lọ́wọ́ lékún ni. Insha Allah. oore yẹn lékún ni. yóò sì máa pọ̀ sí i. oore yẹn pọ̀ sí i ni. yóò sì máa pọ̀ sí i ni. nígbà àwọn ní mọ́tò mẹ́fà wọlé mọ́ ọlọ́kan ń bọ̀ wá dọ̀ alájà gbà. Insha Allah. ẹ̀jẹ̀ mọ̀ so. Allah. alamọ́sàjà rí. ó bá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ bàbá wa global mission là ń lọ báyìí. na ce za a ci gaba yanzu za a ci gaba microphone din zai je wajen national mission na ansarul islam abun da zai yi abubuwa ne ba ɗaya ba ne zai dan mana magana littafin nan da abun da ansarul islam yake yi yau tó yàtọ̀ báyìí ni pé à ń ti dẹ́díkì ẹ dákun a ti sọ fún wa pé ìjókòó yìí aṣọ mẹ́rin ló gbé wọ̀ conference ansarul islam lọ́dọọdún tá à ń lọ káàkiri gbogbo ayé tí máa wáyé gbogbo ayé tọdún yìí ó bẹ̀rẹ̀ lónìí 51 tọdún yìí bẹ̀rẹ̀ lónìí Insha Allah. gbogbo ibi tí ansarul islam wà lágbàáyé ni wọ́n ti wà níjókòó bẹ́ẹ̀ni a ti kà wọ́n lẹ́ẹ̀kan àyò tó nígbà wá ká tún mọ̀ tún wọn kà Haúsá ń bẹ nù wa bí kálukú ti wá láyọ̀ Ìgbò ń bẹ nù wa padà pẹ̀lú dùnú ìdínú mọ́tún ṣe mọ̀ pé kí ló bí haúsá lónìí kọ́dà nígbà tá a bá parí èmi ní sọ yíbò mọ́ wọ́rí láyé bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àfáàwà ọmọlẹ́yìn wọ́n jíṣẹ́ bàbá wa dáníyà ipé wọ́n fi ìjókòó iṣẹ́ mi ibi tí wọ́n lọ tó sì jẹ́bi ìdùnnú òun ni ò já rí wọn àmọ́ wọ́n pè kálíbà àmọ́ bó ló ṣe tóbi tó àti bí wọ́n ṣe fàlájà ìgbàsẹ́ mi tó àmì àtàbọ̀kọ́lọ̀ ń jọ ọmọ jásí dùnú gbogbo ń tọ́lọ̀ ń fẹ́ ṣe náà yóò jásí rọrùn ẹ̀bà ń ṣe àmì jẹ̀mọ́ bàbá wa fáwọn àgbà yára à ń lọ sí ọ̀dọ̀ wọn ọ̀nàbó. Over to the National Mission of ANSARU Islam Society of Nigeria.